ní ọ̀rọ̀ Fúlàní ọ̀rọ̀ àwọn àgbẹ̀ kò ní tán tá a fi fàyè lẹ̀ amẹ́ngbáriwo Fúlàní herdsmen ni o Fúlàní herdsmen ni o àwọn politicians ti wà lábẹ́ ọ̀rọ̀ yẹn àtàwọn tí wọ́n ń gbéṣẹ́ fún àwọn tán ń gbéṣẹ́ fún pé ẹ máa bá wa sọ báyìí táwọn ń gbowó sẹ́lẹ̀ nǹkan yẹn lérí ṣé rí Ọlọ́run fún wa ní nǹkan kankan bó kí àfàwà bá sùnú ẹ káàbọ̀ sáré wa o ahlan wa sahlan olórí ọ̀gbẹ́ni Ọlọ́run pẹ̀lú yín. ṣé rí ẹ mọ́ gbàgbé o mo ní gbogbo ntọ́lọ́run bá ti mention nǹkan yóò máa ṣẹlẹ̀ lọ ni ó dijọ́ táyé ò bá tún ní síbẹ̀ mọ́ Ọlọ́run ti mention kèfèrí nínú alukur'an kèfèrí ó máa bẹ ní títí táyé tọ́lọ́run fi ní nídìí ayé mọ́ Ọlọ́run ti mention ọmọ àlìjẹ́nà ó máa bẹ lọ gbére títí dọjọ́ tọ́lọ́run ọba òfin ní nídìí ayé mọ́ gbogbo ntọ́lọ́run bá ti torí ọ̀rọ̀ Ọlọ́run òdodo ni in tó bá fi lè mẹ́nu lé tó ní kínní orí báyìí nǹkan náà ó máa bẹ lọ gbére ni mo pe ẹrú Ọlọ́run ọba kan lónìí nígbà tí mo wo wáàsí tí mo wo ọ̀rọ̀ tó sọ ó wá sọ ọ̀rọ̀ náà ó dẹ̀ wọ part 7 mo ní kíni Sunday Igboho part 1 Sunday Igboho part 2 Sunday Igboho part 3 Sunday Igboho part 4 mo ní kí ló dé ẹ fi Igboho lọ́rùn lẹ̀ ẹ fi Igboho lọ́rùn lẹ̀ mo wá wò pé why ó tún ṣe kan ó tún lọ nínú etí omi Ọlọ́run wọlá bí tí omi ti ń sàn wá mo ní kíni propaganda lélẹ́yìí ọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ tá a wà yìí àsìkò tá a wà yìí àfáà bá sùn ó mọ̀ lead me through àfáà wa àgbà Ìmáàmù Málíkì ó ní àhádà zamanu sukut àsìkò tá a wà yìí àsìkò kéèyàn ò gbẹnu dákẹ́ ni àsìkò dákẹ́jẹ́ la wà yìí àsìkò dákẹ́jẹ́ ó láwa yìí o hadha zamanu sukut àsìkò tó rí pé tó bá rí pé tó fẹ́ jáde lẹ́nu ẹ̀ ò dákẹ́ ẹnu ẹ̀ must you talk kì í kò pọn dandan kó sọ̀rọ̀ nígbà tó bá já sí pé tó fẹ́ jáde lẹ́nu rẹ̀ ṣe nǹkan rí sinmi ẹnu ẹ̀ sinmi onídìí ọ̀rọ̀ dákẹ́ afáwọn àgbà Imam Málíkì èyí tẹ́ ń bá ẹ dákun ẹ bá ń ṣe sallallahu alayhi wa sallam ẹ bá táìpù sallallahu alayhi wa sallam nẹ́tíwọ̀kì yẹn ti dé ẹ bá mi táìpù sallallahu alayhi wa sallam. hadha zamanu sukuti broda wa Abdulrasheed ẹ káàbọ̀ sáàrin wa bàbá mi Dayọ̀ Adéwùmí ẹ káàbọ̀ sáàrin wa ẹ foríjì mi pẹ̀rí mi o ó rẹra ni o ó rẹ̀ mí gan ni a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣẹ́ wa kù àgbà fúnra wa ni alájà wa bàrí ti dé Ọlọ́run pẹ̀lú yín ẹ mọ̀ bá wa ṣíà ẹ̀bẹ̀ ṣe ń wọlé yẹn mo kí gbogbo ẹ̀yin top fan afáwa Imam Málíkì ó ní hadha zamanu sukuti àsìkò tá a wà yìí àsìkò ìdákẹ́jẹ́ ni tí wàhálà bá ń ṣẹlẹ̀ nínú ìlú èmi náà fẹ́ wí tèmi tí kálukú ń wí yẹn a máa fi kanran kan a máa ba nǹkan jẹ́ ni àwa ní mòlódodo àní malátúnṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run malátúnṣe o gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ń bì bàbá mi Dayọ̀ Adéwùmí ó ṣojú yín bí Nàìjíríà tiẹ̀ ṣàgbà wa Nàìjíríà gba díẹ̀ náà lọ́jọ́ orí wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a máa gbọ́ tàn
gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà láàrin wa, gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wà láàrin wa yìí, èmi fẹ́ béèrè kan. Níjọ́ tá a gba òmìnira tí wọ́n fún wa ní liberty, because tá a bá sọ pé liberty òmìnira ní jẹ́bẹ̀ níjọ́ tá a gba liberty tí wọ́n yọ̀ǹda fún wa pé táwọn òyìnbó sọ pé ó dáa ayọ̀ǹda ẹ máa lọ. Ẹ ṣé alájà wa Bàríbádé, thank you so much. Nígbà yẹn ṣé jàgídíjàgan la fi gbà á ni? Bàbá wa Pakala, bàbá wa Dayọ̀ Adéwùmí, ó ṣojú yín o. Gbogbo ẹ̀yin ìyá wa, alájà wa Sanusi, alájà wa Bímpé, ṣé jàgídíjàgan la fi gbà á ni? Ẹ dákun ẹ dá mi lóhùn o, mo fẹ́ káwọn èèyàn dá mi lóhùn, ẹ sì pè mí wọlé, because níjọ́ tá a gba freedom ó yá ẹ̀yin náà ẹ lọ mọ́ dáyé yín ṣe àjù yín lẹ́tàn o. Ṣé jàgídíjàgan la fi gba freedom ńjọ́ náà ni? Ìbéèrè lèmi kọ́kọ́ fẹ́ béèrè. Tá a bá fẹ́ gba Odùduwà àbí kí ni wọ́n ń pariwo pé àwọn fẹ́ gbà? Yorùbá, àwọn kan ń pariwo Yorùbá nation, àwọn kan ń pariwo Odùduwà. Wọ́n wá béèrè lọ́wọ́ ẹnìkan tó lóun ṣe program Odùduwà pé ó dáa ẹ fún wa ní ìtàn Yorùbá kan, bóò ni Yorùbá ṣe bẹ̀rẹ̀? Ìtàn Yorùbá dàrú. Origin Yorùbá ó dàrú. Ẹ lọ gbogbo àwọn tó kọ ìtàn Yorùbá, oníkálukú kan kọ in tó gbọ́ ni, ààrẹ ni tó sọ̀rọ̀ lọ straight, ààrẹ àwọn èèyàn tí wọ́n panu pọ̀ pé bọ́rọ̀ Yorùbá ṣe bẹ̀rẹ̀ ni. Ẹ̀yin àgbàlagbà ẹ̀tọ́ ìyá bàbá wa Dayọ̀ Adéwùmí wọ́n ní rárá o, because mo wò pé jàgídíjàgan, wàhálà, èpè, ká tọwọ́ bọ àwọn kan nímú, tó bá yẹ pò lábá tí ọmọ ọ̀kọ́ṣẹ́ tó ń kọ́ṣẹ́, ẹ má bínú o, ẹ mọ̀ sí àmì díẹ̀díẹ̀ o, ọmọ ìkọ́ṣẹ́ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ẹ̀, tó bá já sí wípé òun àti ọ̀gá ẹ̀ wọ́n bá tọwọ́ bọra wọn lójú, wọ́n ṣépè léra wọn tí tọ́gà fi sọ pé ok tí ẹ̀ wá máa lọ, kí ni ó gbẹ̀yìn ẹ̀ náà? Bóyá ni ó sọ̀kalẹ̀ dáadáa. Àkọ́kọ́ kò kọ́ lè fi iṣẹ́ yẹn lálùbáríkà láyé. Bọ́lọ̀ bá wá ṣàánú rẹ̀ náà tó náà kó ọmọọṣẹ́ jọ, irú rẹ̀ lọ́lọ́run mọ̀ yọ nínú àwọn ọmọọṣẹ́, irú òun gangan lọ́lọ́run máa yọ nínú àwọn ọmọọṣẹ́. Ẹ dákun jàmáà wáàsí tálẹ́ yìí ò ní jọ wáàsí lọ rẹpẹtẹ, àlàfíbọ ni a máa ti bọnú ara wọn. Ogun Fúlàní tẹ́ ẹ bá ń gbọ́, ẹ kọ́kọ́ lọ máa gbọ́ àwọn fídíò kan tẹ́ ẹ bá ń gbọ́ tó bá ń wá láti ilẹ̀ Ìgbò, àwọn ni wọ́n máa pariwo Fúlàní herdsmen, Fúlàní herdsmen, Fúlàní herdsmen. Ṣé kò sí Fúlàní herdsmen nìkan níbẹ̀ Nàìjíríà ni tí wọ́n ń commit crimes? Àmọ́ láti fi tánìṣì ìjọba tí ń bẹ lọ́nbẹ̀ yìí, wọ́n máa wá sọ oríṣiríṣi oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n máa sọ láti fi tánìṣì ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ níjọ́ tí Jonathan wà ń bẹ̀, lásìkò tí Jonathan tó ń govern, àgbọ̀ aburú kankan látẹnu wọn ká sọ síjọba yẹn torí pé ara wọn ni. Kí la Haúsá débẹ̀ sí ni wọ́n ń pariwo ojoojúmọ́ Fúlàní herdsmen. Ṣé kò sí Yorùbá tí wàá bú ń bẹ lọ́wọ́ ẹ̀ ni? Gbogbo àwọn Yorùbá tí wọ́n jálá burú, tí wọ́n ń jí ọmọ gbé, gbogbo àwọn tí wọ́n mú níwò yẹn, ṣé Fúlàní herdsmen làwọn náà? Ṣé Fúlàní herdsmen làwọn yẹn náà? Gbogbo àwọn tí wọ́n ń kidnap àwọn èèyàn káàkiri, ṣé Fúlàní herdsmen ní? Ẹ má ṣì mí gbọ́ o, ẹjọ́ onílàákàyè lèmi ń pè, onílàákàyè, kájọ fi ọ̀rọ̀ yẹn kájọ fi jọ́ọ̀jì ara wọn. Ẹnìkan kọ́ ló ra dátà fún mi, ẹ̀yin tẹ́lọ̀ sí ni ẹ máa gbọ́ wa,
èmi kọ́ ni mo ra dátà fún yín. Ẹ láǹfààní kan àbí méjì ìfẹ́lẹ́ fi ń gbọ́ wa, ẹ wá jájọ digest ọ̀rọ̀ yẹn. Ká sọ pé lóòótọ́ Yorùbá fẹ́ ya, ṣé gbogbo àwọn ọba tá à ń ṣépè léyìí, ẹlòmíì àwọn tó bí kò rẹ́ni bí, ọ̀pọ̀lọpọ̀ ni ò ní bíbí. Ẹ gbọ́ Yorùbá ni wọ́n ní a kì í jagun bí ẹrú, ọmọ ọba kì í jagun bí ẹrú, ọmọ ọba kì í jagun bí ẹrú. Ẹni tí wọ́n bá bí dáadáa tó ní òǹbíire tó jẹ́ ọmọ Yorùbá, ò ní dìde kó tan fídíò kó mọ gbẹ́nìkan ṣépè, kó mọ bú àwọn tó jẹ́ ancestors. Ìran Yorùbá gidi ṣe bẹ́ẹ̀, ìran Yorùbá gidi kì í ṣe bẹ́ẹ̀. Ẹnìkan ní ṣe Yorùbá lèmi ni, ẹnìkan ti bí mi rí, ó ní mò ń sọ̀pọ́ọ̀tì Haúsá, ó ní ṣe Yorùbá ni mí ni. Èmi náà wá bí léèrè níjọ́ yẹn, mo ní ṣé Haúsá máa ń lóríkì, ṣé ìran Haúsá kan lóríkì rí? Mo ní mo ṣe rí ọmọ ọba ni mí, ìdílé ọba ni mo ti jáde, mo sì ní oríkì. Mo wá kíra mi fún ara ẹ̀ wá balẹ̀. Àfàlà wa bọ́rọ̀ bá ṣe jẹ́ lódodo, ìmọ̀lẹ̀ yẹn fi sọ̀rọ̀ kì í ṣàìmọ̀ kan. Ẹ jẹ́ wá gbé láti ibi tí mo ti bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ Fúlàní herdsmen, ọ̀rọ̀ àádá ẹran, àwọn ìran kọ̀ọ̀kan lọ́lọ́run fún wọn ní nǹkan tó fún wọn táwọn fi operate. Lọ́dọ̀ wa ń bí báyìí níjọ́hun, àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń ṣe. Iṣẹ́ tó kọ́kọ́ káàkiri òun ni àgbẹ̀, iṣẹ́ tó kọ́kọ́ káàkiri. Gbogbo àwọn tó lówó láti ilẹ̀ wá nílẹ̀ Yorùbá yìí, ní Nàìjíríà, ní South West yìí, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dolówó ní South West yìí, iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ṣe, wọ́n fi dolówó. Yàtọ̀ sí àwọn tó ń bájọba ṣiṣẹ́, gbogbo àwọn tó jẹ́ individual nínú ìlú tí wọ́n lówó lọ́wọ́, àgbẹ̀ ni wọ́n ń ṣe. Ibi oko kòkó, oko kí ló ń pe kíní, àwọn gums, yam tuber, gbogbo ẹ̀, ibi àgbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti dolówó. Ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ti dolówó ńjọ́ náà. Abẹ́gẹ́t, ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti dolówó. Gbogbo àwọn tó wá láti ilẹ̀ tí wọ́n dolówó nígbà náà. Nígbà tí gbogbo nǹkan wá ń yàtọ̀, ìjọ tí Nàìjíríà discover epo ló di wàhálà. Ẹnìkan sọ̀rọ̀, Wábìláì Olúsan, ẹnìkan ó sọ̀rọ̀ nsìn, Sunday Jacob, ẹjọ́ mo fẹ́ yẹ kó listen mi ní bú ẹ bó ṣe ń bú mi gbọ́dọ̀ máa bú ẹ, because ó yẹ kó kọ́kọ́ ronú pé ẹni tó ń kọ́kọ́ ń bú yìí ná ṣẹ́gbẹ́ mi ni. Ẹlẹ́ẹ̀kejì, kí ló ṣe tí mo ṣe ń bú? Làákàyè la need, kì í ṣe kẹ́ máa bẹ́ẹ̀ bú. Ọ̀pọ̀lọpọ̀ yín kì í digest ọ̀rọ̀. Má ṣì mí gbọ́, mi sọ pé criminals ò sí nínú Fúlàní, má ṣe mistake. Ibi tọ́pọ̀lọpọ̀ yín ti ń ṣe mistake nìyẹn, torí yín ò fi pé nìyẹn. Gbogbo ọ̀ràn ni crimes wà. Gbogbo ọ̀ràn kọ̀ọ̀kan ló ní àwọn aláburú. Òyìnbó ní àwọn aláburú. Òyìnbó ó ní àwọn aláburú. Kò sẹ́ni tí ò lè ṣaburú. Bí mo ṣe ń wò wọ́n náà tó ń bú mi, tó ń pè mí ní oríṣiríṣi orúkọ yìí dìísìn, ó ní kí n wá sí Kwara, ọmọ Kwara lèmi náà, kò yí ẹ. Ọmọ Kwara lèmi náà, tó bá yí ẹ o ní láti máa bú mi. Àmọ́ mi làákàyè ni kó o ṣí sílẹ̀ kó o gbọ́ mi dáadáa. Gbogbo ọ̀ràn èèyàn ló lè, kò sí ẹni kẹ́ni tí ò lè ṣaburú. Èèyàn jẹ́ àfà, kò ní kó mọ́ ṣaburú.
èèyàn jẹ́ pásítọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣó yẹ ká bá aburú lọ́dọ̀ pásítọ̀ ṣó yẹ ká bá aburú lọ́dọ̀ àfà. Gbogbo àwọn bàbá aláwo tí wọ́n ń ṣògùn káàkiri tí wọ́n ń bẹ́ orí àwọn èèyàn tán ń gbórí àwọn èèyàn lọ fún wọn ṣe bí èèyàn ni wọ́n ṣé Fúlàní làwọn náà. in tí mo ń sọ fún bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ yìí ti ní lọ́jọ́ tó ti pẹ́ ní tí ń ṣẹlẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ wọn ìbí mi. Sunday Jacob àbí kí ló ń jẹ́ wọn àti ìbí ẹ tí aburú ti ń ṣẹlẹ̀ tí crimes ti ń ṣẹlẹ̀. Fúlàní tán bá pàdé especially àwọn tí wọ́n jẹ́ bòròró nínú wọn because oríṣiríṣi ni wọ́n. Àwọn tán jẹ́ bòròró tán bá dá pàdé obìnrin nínú igbó tó ń bọ̀ wọ́n á lo opportunity pé àwọn ní bóyá bíi nǹkan lè fi háàmù ẹ̀ lọ́wọ́. Àìmọye obìnrin ni wọ́n bá sùn kò sẹ́ni tí ò mọ̀ yẹn. Àwọn tí wọ́n ṣe Fúlàní ò ṣe bẹ́ẹ̀ ni. Àwọn tó ń lọ invade àwọn èèyàn nínú ilé tí wọ́n lọ ń ká wọn mọ́nú ilé ṣé Fúlàní làwọn ènìyàn náà ṣé Fúlàní làwọn yẹn. Mo ti ń bọ̀ láti Èkó rí mo ti ń bọ̀ láti Èkó tí mo ti ń bọ̀ apò àwànú mọ́tò à ń bọ̀ olè dẹ̀ block ọ̀nà Èkó síbàdàn wọ́n dẹ̀ block ẹ̀ àdẹ̀ lè kọjá mọ́ àdẹ̀ ló bí 3 hours ní tógèètì àárín God so good ọlọ́run rán àwọn ọlọ́pàá wá wọ́n face àwọn people yìí wọ́n pa nínú wọn nígbà tá a máa débẹ̀ yóò bá lẹ́ni tí ọwọ́ bàdà yóò bá àwọn yòókù àwọn tí nígbà tó ti rí pé ọlọ́run ti má wọn àwọn yẹn sá lọ. Onílàákàyè ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ níbí báyìí àfáà lèmi àfáà ni mi ó yẹ ń blọ́ọ̀kì boy Sunday yẹn níbọ̀ mi need láti blọ́ọ̀kì ẹ̀ filẹ̀ ó wá kẹ́kọ̀ọ́ ń bí báyìí ni. So tí Chief Sunday Igboho bá jáde nísìnyìí kódà mo sọ authoritatively ọ̀rọ̀ yìí ó ti ń ṣẹlẹ̀ wọn ìbí Chief Sunday Igboho tá máa ń sọ̀rọ̀ Fúlàní ò ṣe Fúlàní kì í ṣe Nàìjíríà nìkan ni ọ̀rọ̀ Fúlàní ti ń ọkọ̀ tá máa ń sọ̀rọ̀ Fúlàní ó ti ń bẹ generation wọn ti ń bẹ ti pẹ́ àwọn ìran tí wọ́n ń da ẹran látàyé ànábì wa Dawud aleyhi salatu wa salam Kùránì gbé wá ìmọ̀ làwa fi ń sọ̀rọ̀ ń bí báyìí kì í ṣe bóyá mo ka pépà kan àbí mo wo fídíò tẹ́nìkan ṣe no in tó kọjú sí ẹyẹ ìmọ̀ tó wà lára ẹni wàá apply sí wàá tan náà mọ́lẹ̀ yẹn sí báwo lọ̀rọ̀ yìí ṣe rí ṣé jàgídíjàgan òun la fẹ́ fi gbáyé kábẹ̀rẹ̀ sí destroy gbogbo nǹkan mò ń wo fídíò ẹnìkan lálẹ́ ó pariwo ogun ti dé o gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tẹ́ wà nílé Haúsá ẹ kúrò ń bẹ̀ o ẹ máa bọ̀ o ṣé wọ́n ló mú wọn lọ síbẹ̀ tẹ́ ń pe ogun ìwọ kọ́ ló mú wọn lọ bẹ̀ náà ó wàá lè jókòó sílùú òyìnbó tó wà kó wá máa pariwo ogun ti dé ogun wo ló dé ṣógun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ogun ti wà tipẹ́ ogun àkọ́kọ́ jíjẹ wá ń yà tí àwọn tó ń jẹ wá ń yà ń jẹ wá ń yà Nigerian government tí wọ́n easy gbogbo nǹkan fún wa ṣé kìí ṣogun ni àmọ́ pàlú ẹ̀ báwo wọ́n ṣe ń sọ Yorùbá yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè àti ìmọ̀ Yorùbá Ọlọ́run jogún ìmọ̀ fún àwọn èèyàn a ní àwọn tí Ọlọ́run ní kí orí wọn pé a ní wọn rẹpẹtẹ tọ́lọ́run jogún ìmọ̀ fún nínú Yorùbá tí ọ̀rọ̀ iye wọn tọrọ iye wọn gan tí wọ́n pẹ́ẹ́nì ni wọ́n fi ń sọ̀rọ̀ because àwọn tán bá sọ̀rọ̀ wọ́n mọ̀ pé gbogbo nǹkan kò sí tá a bá ń dìbò mo bèrè lọ́wọ́ politician kan jọ kan mo ní à ń sọ̀rọ̀ nípa pé tá a bá dìbò fáwúsá wọn lè wọlé ó ní láéláé ó là lè jẹ ó ní lópin ìgbà tá a bá ń dìbò
tá à ń dìbò haúsá ni ó mọ̀ top ṣáni ó ní because wọ́n ti arrange kìíní yẹn sọ́dọ̀ ara wọn gbogbo àwọn local government gbogbo àwọn states tí wọ́n pín local government bí wọ́n ṣe pín kọ̀ọ̀kan wọ́n bu kìíní yẹn tó pọ̀ wọ́n bu kìíní yẹn tó pọ̀ sọ́dọ̀ wọn tí wọ́n á béèrè lọ́wọ́ ẹni yẹn pé ok táwọn tó jẹ́ Ìgbò àtàwọn Yorùbá tá a bá parapọ̀ ńkọ́ ṣáà lè defeat Haúsá ni ó ní láéláé a lè defeat wọn mo ní ok káwa sọ pé a need the Yorùbá nation ṣé wàhálà láàfin kúrò ni wàhálà kọ́ o ẹni tí wàhálà bá sojú ẹ̀ rí ẹni tí ò mọ tán pè ní wàhálà ni ó máa pariwo ogun 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 Chief Sunday Igboho àkàndá ọlọ́ni ọlọ́kan fẹ́ ṣàánú wọn ni bọ́lọ́hún ti ṣe yẹn ẹgbẹẹgbẹ̀rún Yorùbá mélòó ló jáde síta pé ókè èmi náà devote ara mi bí Sunday Igboho ṣe devote ara ẹ̀ èmi náà devote ara mi ó dé èèyàn mélòó nínú gbogbo àwọn tẹ́ ẹjọ́ ń pariwo ó dé èèyàn mélòó àfi kí kálukú bọ́ sórí social media kó máa fánu àfi kí kálukú máa sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó já sí pé tí wọ́n bá padà pè é pé ṣé wọ́n ló sọ̀rọ̀ yìí wàá dákẹ́ ẹnu ẹni Wábìláì Olúsan ẹ fi sílẹ̀ ẹ má dá lóhùn mọ́ ẹ fi sílẹ̀ ẹ má dá lóhùn mọ́ àṣebí ó nídìí làákàyè ni ẹ má dá lóhùn mọ́ ẹ filẹ̀ èmi ti blọọkì ẹ̀ ń bí báyìí ẹni tó onílàákàyè la béèrè ń bí báyìí gbogbo kálukú tó ń pariwo ó dé èèyàn mélòó tó jáde pé èmi náà tẹ̀lé Chief Sunday Igboho ṣé Chief Sunday Igboho nìkan ló lóògùn ni ṣé Chief Sunday nìkan ló jẹ́ akíkanjú ni nílẹ̀ Yorùbá àwọn èèyàn ń bẹ̀rẹ̀ àti wàhálà bá ṣẹlẹ̀ ó dé èèyàn mélòó tó jáde nínú ọ̀rọ̀ yìí àwọn èèyàn kan ti fẹ́ sáré lo opportunity nǹkan yẹn wọ́n lọ gọ sáàrin yẹn wọ́n jáde wọ́n ṣe fídíò kíní kan Gani Adams kí ló ń ṣe Gani Adams àmọ́ṣẹ́ adẹ̀fẹ́ joyè ìwọ ló fi joyè ni níbo ló wà níjọ́ tí wọ́n arrest Gani Adams níjọ́ Allah akbar mo láǹfààní àti súnmọ́ àwọn tó súnmọ́ Gani Adams bọ́ọ̀ ìwà ń sọ fún un ní bàbá ẹ nídìí láti lọ skul o ẹni tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ federal government ó máa lọ sí skul àmọ́ ráìtì ẹ̀ ó máa mẹ̀tọ́ ẹ̀ ó máa mọ òfin ẹ fẹ́ bàjọba jà ní òfin ni wọ́n á fi máa blọ́ọ̀kì yín ẹ gbọ́dọ̀ lọ skul o mo ní báwa ó ní wàláì olódẹ gbọ́sọ̀ lẹ́nu LASU ní Gani Adams ti jáde LASU òun ní Gani Adams òun ló ti jáde ààrẹ Gani Adams ló ti jáde náà LASU ló ti jáde gradually ṣẹ́ni tí ò gbóyìnbó fèsì federal government ní níjọ́ tí wọ́n gbé àwọn ni wọ́n mọ ìmọ̀ àti òye tọ́lọ́hun tún fi yé wọn sí ẹ wá ń pariwo kó jáde ẹ fẹ́ forí Chief Sunday Igboho ẹ fẹ́ tì bọ Gani Adams kó lọ kó papọ̀ mọ́ra wọn Igboho rẹ̀ rí ẹni tó ní làákàyè ni ọ̀pọ̀lọpọ̀ ń pariwo pé nídìí òun fẹ́ràn Chief Sunday Igboho bẹ́ẹ̀ ni o ò fẹ́ràn rẹ̀ òpùrọ́ ni ọ́ bàṣẹjẹ́ lọ́lọ́dọ́pọ̀lọpọ̀ ó wá fẹ́ gọ sábẹ́ aburú láti máa fi fọ nǹkan míì jáde ibi tí mo ti lọ ọlọ́ni wa Dáúdà wa Sulaimana ìdíyà kùmánì fìlàríṣì àfàlàwà inú ìlú ìlàwà ń gbé àlebẹ lọ́hùn kógun ó ṣẹlẹ̀ ẹni tó bá bàjẹ́ fún tí ò lẹ́kọ̀ọ́ ayé tí ò nímọ̀ kankan tí ò ní opportunity pé mo jáde rí ní ó bẹ lọ́hùn kí wàhálà ṣẹlẹ̀ ó lọ báwọn Ìgbò ni kò bí wọ́n léèrè ó
ogun Biafra ntójú wọn rí àwọn tí ogun tó ká mọ́ Kánò wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ níbi ogun àìlágbọ́yé níbi irú àwọn ọ̀rọ̀ yìí irú àwọn ọ̀rọ̀ tí kálukú sọ káàkiri ìta nídìí ni pé ká enlighten àwọn èèyàn gbogbo àwa tá a jẹ́ Yorùbá ká enlighten ara wa a fẹ́ kúrò báwo la ṣe fẹ́ kúrò program yẹn ni kì í ṣèjà program yẹn ó ní kí kálukú ká máa ṣiṣẹ́ tọ̀ ká ṣiṣẹ́ towards it ó ṣe ká wá máa fi kànràn kan ká máa súngi síná ká máa súngi síná ká máa súná súngi. ẹlòmíì òun nìkan ni tó bá jáde nulé rẹ̀ ẹnìkan mọ̀ o ẹnìkan òun nìkan ni o tó bá jáde nulé rẹ̀ nobody tó mọ̀ kò sí o òun ó wà bọ́ sórí social media wọ́n máa ṣépè wọ́n máa bú gbá wọ́n máa bú àwọ̀ ẹnìkan fẹ́ bú ó fẹ́ sọ̀rọ̀ tó o bá tiẹ̀ sí Nàìjíríà ó yẹ kó o mọ̀ pé fídíò tó fẹ́ ṣe gbogbo ayé ló máa rí ni ẹlòmíì ò mẹ́ wọ́n á mọ àwọn tó mẹ́ wọ́n á mọ àwọn tó bí ẹ tú bẹ̀ ọ̀rọ̀ tó ń sọ ò dáa ẹ wá ń kọjú sí àwọn ọba ẹ̀ ń gbé wọn ṣépè ẹ̀ ń fàfarawé àwọn tí wọ́n ti tá tán sí ibẹ̀ ìtàn ti tá tán sílùú òyìnbó tó mọ̀ pé òun ò lè wálé mọ́ ẹ ní láti máa bú ọba kankan ọmọ Yorùbá àtàtà là wa tá a dẹ̀ ní bíbí àlẹ́tọ̀ àti bí Ìgbòho ẹ gbọ́ statement Ìgbòho ńgbà tí Ìgbòho ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń ṣe live chat ṣebí nínú àwọn èèyàn tájọ wà níbẹ̀ yẹn náà ló gbé kíní zoom yẹn ló gbé jáde òun kọ́pì ẹ̀ sọ́wọ́ ó wá play ẹ̀ ó mọ̀ pé n tó lè dá wàhálà lẹ́yìn ó túmọ̀ sí pé gbogbo àwọn tájọ ṣe ta ni kí Ìgbòho gan sọ pé èèyàn tòun ni ta ni kí Chief Ìgbòho sọ pé èèyàn ta lè yan Chief Ìgbòho nínú àwọn tájọ ṣe live chat yẹn inú ibi tí wọ́n wà zoom nínà ẹ̀dá ẹnìkan ẹrú Ọlọ́run kan náà ló fọ́n kínní jáde kí gbogbo ayé lè gbọ́ àwa ń sungi síná Ìgbòho ó bú ọba ó ṣe gbá ó ṣàwo out of annoyance ọ̀rọ̀ lè jáde béèyàn bá rí tí ó bá yẹn nu jẹ́ ọ̀rọ̀ ìbànújẹ́ ó jáde but kéèyàn lo ìmọ̀ kó fi mọ tó fẹ́ sọ jáde lẹ́nu. ọlọ́ni wa Dáúdà wa Sùlẹ́ìmánà ẹ má gbàgbé ibi tí mo ti lọ ẹni tó bá bá mi bẹ̀rẹ̀ ẹ ní ọ̀rọ̀ kan tí ọlọ́run ọba lẹ́kìọ́lá bá ti mention ẹ ní ọ̀rọ̀ kan tí ọlọ́run ọba lẹ́kìọ́lá bá ti dárúkọ nǹkan yóò máa lọ gbére ni a ní ìjọba are ni tá a bá níjọba are ni ẹnìkan ń ṣe bísínẹ́sì tiẹ̀ ó ṣe lè máa dí èmi lọ́wọ́ bísínẹ́sì tiẹ̀ ló ń ṣe alẹ́ nìkan ládùúgbò wa ń bí báyìí àjọkọ́lé tira wa ni mo wá débẹ̀ ilé ibi tó ń gbé náà ló ti fi ń ṣe farm ìgbé adìyẹ ó mọ wá rùn gbogbo àwọn ìdọ̀tí ó dọ̀ yìí ní agbára mo wá ní mo wá débẹ̀ láàrin ìjókòó ìṣẹ́jú mélòó tí mo jókòó mo ṣàn tutọ́ lẹ́mẹ̀wá ni ó dọ̀ yẹn ti kó sèmi ní mú lémi ẹ̀dẹ̀ ń gbébí látijọ́ yìí ẹ pé mánu yìí náà ẹ sọ fún un ṣé Fúlàní nìyẹn náà Ọlọ́run bá dé dúpẹ́ fún gọ́vùnà Ajímọ̀bí a máa sọ̀rọ̀ èèyàn tá a bá rí dáadáa tó yẹ ká sọ ìmọ̀ làwa fi ń sọ̀rọ̀ níbí báyìí gọ́vùnà Ajímọ̀bí ṣòfin gbà tó wà ń bẹ̀ pé anybody tó bá lóun fẹ́ rọ̀nù fámì kò gbọ́dọ̀ ṣe nínú ibi táwọn èèyàn ń gbé kó gbé lọ sínú igbó. mo rántí àwọn èèyàn kan ń sin la ilaha illallah àwọn èèyàn kan tó yẹ sí pé mo mọ máa nǹkan tó yẹ pé inú ilé ibi táwọn èèyàn ń gbé òdìdí upstairs táwọn èèyàn ń gbé bẹ̀ ibẹ̀ ló ń kó màálù wọ̀ ibẹ̀ ló ń kó màálù wọ̀ ló ń sùn ni màálù ń sùn pẹ̀lú àwọn èèyàn kí l'Ajímọ̀bí débẹ̀ tó ṣòfin yẹn ni before kí Ajímọ̀bí tó débẹ̀ làwọn èèyàn ti sá jáde kúrò nílé fún
àwọn èèyàn sá kúrò nínú ilé yẹn ní kálukú lọ gbálé mi tó bá jọmọ láńlọ́ọ̀dù ṣó yẹ kó pa wá ni ṣé fúlàní nìyẹn náà wá ìtẹ́nì kó máa ṣe bísínẹ́sì tiẹ̀ tó máa fi ní ó máa fi disturb àwọn ẹlòmíì ṣé bí wọ́n ló fẹ́ rówó ìwọ ló fẹ́ ṣòwò gbọ́dọ̀ ẹ wo bó ṣe fẹ́ ṣòwò tiẹ̀ tí ò ní dí ẹlòmíì lọ́wọ́ náà kí ni gómìnà Ajímọ̀bí ṣòfin yẹn ni ọkùnrin yẹn kọ́kọ́ kó màálù ó lóun ò fẹ́ rí ẹnìkan ń sin ẹran ni ẹnìkan ń sin kinní kan ni kó yá kó kálukú gba ọ̀nà Ọ̀yọ́ lọ ó lọ sí Gbági tuntun ó fún wọn ní days pé lásìkò báyìí sásìkò báyìí kí gbogbo yẹn palẹ̀mọ́ ẹrù yìí ẹ má pa ẹran bẹ̀ yẹn mọ́